gbogbo ẹ̀ tẹ̀ ń sọ wípé Sunday Igboho ó dalẹ̀ Yorùbá orí yín ò pé ẹ̀ ń sì rè ẹ̀ dẹ̀ ní làákàyè ẹ̀yin àti Igboho ṣẹ́ẹ̀jú múlẹ̀ ní Igboho Sunday bá ẹnìkankan nínú yín múlẹ̀ wípé òun ò ní dalẹ̀ Yorùbá àbí níbo lẹ ti jọ jókòó tẹ́ fi sọ wípé Sunday Igboho dalẹ̀ Yorùbá ẹni tí ó fi ẹ̀mí ara ẹ̀ lélẹ̀ ó fi fámìlì ẹ̀ lẹ̀ ó fi ìyá ẹ̀ lẹ̀ orí wàhálà yẹn nìyẹ́ ẹ̀ kú lé lórí àsìkò tó yẹ kó sì yẹ ẹ̀kọ́ ló sì yẹ ẹ̀ wọ́n bà dúkìá ẹ̀ jẹ́ lójú ẹ̀mí ẹ̀ àìmọye nǹkan ló sọnù àìmọye ẹ̀mí ló bọ́ ẹ wá ló dalẹ̀ Yorùbá nígbà tó lóun fẹ́ tẹ̀lé bàbá wa Bọ́lá Ahmed Tinubu ẹ̀yin yẹn ẹ̀ ṣe kí ní làákàyè báyìí pẹ̀lú gbogbo tó ṣẹlẹ̀ sí yẹn ó wá jàjà rẹ̀ ni tó gbà á lẹ̀ ó wá jẹ́ ààrẹ wa lẹ̀ Yorùbá wa àtàtà ló wà nípò ààrẹ èèyàn wa lóun fẹ́ ṣàtìlẹ́yìn fún wọn sáà ẹlẹ́ẹ̀kejì Tinubu ni ó tún ṣe ẹ wá ní Sunday Igboho ẹ ló dalẹ̀ Yorùbá báwo ló ṣe dalẹ̀ Yorùbá ẹ̀yin àti ẹjọ́ múlẹ̀ ní nígbà tí àwọn ìpèníjà oríṣiríṣi dé bá níbo lẹ́yìn wà ẹ̀yin wèrè yìí ẹ̀yin fáǹsì mi àbẹ́ẹ̀ mọ́ gbọ́rọ̀ burúkú ni níbo ni ẹ̀yin wà tẹ́ fi ń sọ fún wọn wípé Sunday Igboho dalẹ̀ Yorùbá ọ̀dàlẹ̀ ni tó bá gba owó tó lòun tẹ̀lé Tinubu ó tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ nǹkan ẹ ti bàjẹ́ níbo ló ti fẹ́ rówó ra àwọn nǹkan tó bàjẹ́ padà àwọn ilé ẹ̀tàn bàjẹ́ mọ́tò tán bàjẹ́ àti ẹ̀gbẹ́ mi tó ti sọnù tí ò sì dá padà mọ́ tó bá yẹ pé mi ẹ̀ ti lọ ń kọ́ síbẹ̀ sì máa sọ èèyàn mélòó ẹ̀yin olórí burúkú ara àwọn Yorùbá ìnànà sọ wípé aláìmọ̀ tó kàn nígbà tí ó kàwé ó lóun fẹ́ gbóhùn òmìnira ṣé wọ́n ṣe máa ń gbà nìyẹn sóun ni ó gbóhùn òmìnira sóun ló ṣe gbogbo ẹ̀ ó dẹ̀ ti jáwọ́ pé òun ò sí Yorùbá lè sàn mọ́ báyìí ẹ̀ tó wá sọ wípé ó dalẹ̀ Yorùbá ẹ̀ ń sí èrè ní iṣẹ́ ìjọ jókòó sọ ni ṣèbóun náà ló lóun fẹ́ ṣe iṣẹ́ ìjọ jókòó ni iṣẹ́ ìjọ ṣe mítìn ni èèyàn mélòó ló fẹ̀mí ara ẹ̀ lélẹ̀ fún gbà tí wàhálà dé bá ẹ̀ ṣe dáadáa olórí bú ló pọ̀ nú àwọn Yorùbá wàláì tàláì ẹ̀yin náà lẹ́ ń sọ wípé kì í ṣerú ẹ̀ ló wá lóun fẹ́ ṣe gbá ṣírú ẹ̀ tó yẹ kójú ẹ̀ rí nìyẹn ẹ̀yin náà lẹ́sìn lọ́n kí tẹ́ ń sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn ìgbà tó ní sọ̀rọ̀ náà lẹ́ lọ́n kí ẹ̀yin náà lẹ́ tún wá sọ wípé olóhùn ò tún ṣe Yorùbá lè sàn mọ́ ó ti dalẹ̀ Yorùbá ṣé ẹjọ́ múlẹ̀ Yorùbá ni àbẹ́yìn gangan lọ dalẹ̀ ìyá kan bẹ nílùú Ọ̀yọ́ ní ìdojúkọ LA Primary School ìyá yèyé táyé sí ọ̀jẹ̀ nílùú Ọ̀yọ́ bóyá ẹ fẹ́ bọrí ẹ fẹ́ sẹ́ ìkòkò Ifá ni àbí ìkòkò Ọ̀ṣun àbí ẹ fẹ́ gbé ìkòkò Ọ̀ṣun kalẹ̀ ẹ fẹ́ ṣe fàájì ìṣẹ́yìn tí ò lọ déédé ẹ̀yin lẹ́ẹ̀kan sí wọn yèyé Ọ̀ṣun táyé sí ọ̀jẹ̀ yèyé Ọ̀ṣun táyé sí ọ̀jẹ̀ ẹ kàn sí wọn wọ́n wà ní ìdojúkọ LA Primary School ní Sábó nípínlẹ̀ Ọ̀yọ́ ẹ̀yin tí sẹ́yìn ò lọ déédé ni àìta ọjà ni àìrí gẹ́ńdà yẹn láàmú ẹ kàn sí wọn àìrọ́mọbí ni àìróyún níní ẹ kàn sí wọn ìyá yìí Ọlọ́run fún wọn sí púpọ̀ ẹ ṣeun. Adéwà mi wá o èmi ò lè dáyé ṣe. bẹ́ẹ̀ ni o èwe ń jẹ́ òògùn ń jẹ́ ṣùgbọ́n Elédùmarè gbé agbára fún àwọn kan nínú ayé láti máa tú àti láti máa dè bẹ́ẹ̀ láti máa fi sọmọ aráyé lóore yèyé Ọ̀jẹ́kẹ́mi Mọ́rọ́mọkẹ́ atáyé sí ọ̀jẹ̀ nílùú Ọ̀yọ́ Aláàfin ìyá ẹgbẹ́ ìṣègùn gbogbo orígun Ọ̀yọ́ mẹ́rẹ̀ẹ̀rin àwọn tún ní ìyálóde ìṣègùn Ọ̀yọ́ tí Elédùmarè ń lò láti kápá gbogbo ìdojúkọ tó bá dé bá ẹ̀dá lókè èèpẹ̀ irúfẹ́ ìṣòro wo ní tiẹ̀ àìrọ́mọbí ni àbí àìróyún ní iṣẹ́ rẹ tí ò lọ déédéé bí ọkọ ọ̀run àbí ìyàwó ọ̀run bá ń dà ọ́ láàmú yíya ẹgbẹ́ ni tàbí dídí ẹrù ẹgbẹ́ ẹ̀yin fẹ́ ṣe ifá ni àbí ẹ fẹ́ tẹ ifá bábánbárì ní ṣíṣẹ́ fàájẹ́ tí ọ̀nà ẹni ó sì máa là wà mọ́ rájẹ́ jẹun bí ò bá kẹ́fìn pé ọmọ omi ní ọ́ tàbí ọmọ rẹ wá ṣe Ọ̀ṣun gbé kòkò kalẹ̀ yóò sì ọ́ láǹfààní púpọ̀ bí ìwọ bá ní ìbálòpọ̀ lójú oorun bóyá ìrọ̀wọ́mú ló ń ṣèwọ ni èyíkéyìí ìṣòro yòówù tó lè mọ́ bọ́ fẹ́ra lókè èèpẹ̀ gbogbo ẹ̀ kéré níwájú Olódùmarè nípasẹ̀ màmá wa tẹ́lẹ̀dùmarè ń lò láti ṣẹ́ onírúurú ogun wọlẹ̀ yèyé Ọ̀jẹ́kẹ́mi Mọ́rọ́mọkẹ́ ìyálóde ìṣègùn Ọ̀yọ́ atáyé sí ọ̀jẹ̀ nílùú Ọ̀yọ́ Aláàfin òkè òkun lẹ́yìn wà ní àbí Nàìjíríà ẹ máa bọ̀
bọ̀ nílùú Ọ̀yọ́ iṣẹ́ yín sì lè kàn yín lá níbikíbi tẹ́ ẹ bá wà. wọ́n wà ní dojúkọ LA Primary School Sábó nílùú Ọ̀yọ́ Aláàfin tàbí kẹ́ ẹ pè wọ́n 08160987647 tàbí 09129933265. má dákẹ́ mọ́lẹ́ o ẹni bá dákẹ́ tara rẹ̀ ó bá dákẹ́. ẹ kàn sí ọ̀dọ̀ Ìyálóde Ìṣègùn Ọ̀yọ́ lónìí ká ẹ sì rẹ́rìn ayọ̀.